ẹ̀yin èèyàn wa mo kí yín gbogbo ọmọ káàárọ̀ oòjíire, mo kí yín gbogbo ọmọ òtù, mo kí yín o ẹ̀ǹlẹ́ níbi ẹ tí ń wò wá jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ tún wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Mo wà pẹ̀lú bàbá olóyè, wọ́n sì tún jẹ́ ọ̀mọ̀wé Adésọjí Adérẹ̀mí Fájẹyọ. Mo kí yín ẹ kú jókòó. Atọ́kùn, mo kí yín pé ẹ kú àfọmọnìyàn ṣe. Ẹ ṣeun. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ ìkànnì lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ wá kò ní di. Àmín. Ẹ mọ̀ bá wa ká lọ. Ara ọ̀tọ̀ látún fi gbà bítò yìí jáde ní òní. Ẹ ṣeun. Àwọn kan lẹ́nu àìpẹ́ yìí wọ́n bẹ̀rẹ̀ sí jáde, pàápàá àwọn ọmọ ìlú Ọ̀yọ́. Wọ́n ní àwọn ní Yorùbá, wípé gbogbo àwọn yòókù wọn ò kì í ṣe Yorùbá, wípé Òtù ni. Ọ̀rọ̀ yẹn ó wá jẹ́ kí n máa wò pé Òtù Yorùbá, kí ni ìpìlẹ̀ Yorùbá gan, kí sì ni ìpìlẹ̀ Òtù tá à ń sọ lónìí? Ẹ ṣe atọ́kùn. Àwọn ìtàn àtẹnudẹ́nu wà. Ṣé ẹ ti mọ̀ pé ìtàn àtẹnudẹ́nu tí kò bá ti ṣe àkọsílẹ̀, àfikún tàbí àyọkúrò máa ń wà. Ṣùgbọ́n gbogbo ohun tí wọ́n sọ náà ó jọ gàté kò jọ gàté, ó fẹsẹ̀ méjèèjì túró. Àwọn òtítọ́ kan wà ńbẹ̀. Gẹ́gẹ́ bí onímọ̀ ìtàn àti onímọ̀ nípa èdè Yorùbá, mo ní àǹfààní láti mọ gbogbo àwọn nǹkan tó bí ìpèdè méjèèjì tí ẹ gbé jáde yẹn, bóyá Òtù tàbí Yorùbá Ọ̀yọ́. Tá a bá wò ó, gbogbo alágbà pé Ifẹ̀ ni orírun wa. Àwa tá à ń sọ èdè Yorùbá, a gbà pé Ifẹ̀ ni orírun wa. Oríṣiríṣi orúkọ sì ni wọ́n ń pe Ifẹ̀. Wọ́n á ní Òtùfẹ̀, wọ́n á ní Ifẹ̀ òdáyé. Ìyàwó pé tí wọ́n bá ti ń kí Ifẹ̀, wọ́n ní a kì í dúró kí wọ́n nífẹ̀ẹ́ òní, a kì í bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ oyè, kò ga kò bẹ̀rẹ̀ ní kí wọ́n nífẹ̀ẹ́ Òǹtólú. Ẹ rí i pé oríṣiríṣi orúkọ nìyẹn. Ṣùgbọ́n a sáà mọ̀ pé Òtùfẹ̀ wà. Yàtọ̀ sí pé wọ́n ń pè á ní káàárọ̀ oòjíire, wọ́n tún ń pè á ní kóòtù oòjíire. Ìyàwó pé nípasẹ̀ ìpèdè pé Yorùbá máa ń kíni ní káàárọ̀ oòjíire yẹn. Nígbà kan wá tiẹ̀ ní pé bóyá akú ni wọ́n máa ń pè wá, nítorí pé àwọn tí ò gbọ́ èdè wa dáadáa, nítorí pé ọ̀rọ̀ kíni yẹn tó ti di bárakú fún wa, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìnáwó, ẹ kú gbogbo ẹ̀. Wọ́n ní yàtọ̀ sí ìyẹn, wọ́n tiẹ̀ ní wọ́n ń pè wá ní olùkùmi tó di lùkúmì. Bẹ́ẹ̀ sì ní èdè Ifẹ̀, àwọn ẹ̀ka èdè Ifẹ̀ ló máa sọ pé olùkùmi yẹn pé ọ̀rẹ́ mi. Ìyẹn fi hàn pé nígbà tí wọ́n ti sọ pé olùkùmi yẹn, ìyẹn fi hàn pé Ifẹ̀, èdè Ifẹ̀ tí wọ́n sọ yẹn ó ti tàn káàkiri. Ìyẹn fi hàn pé Ifẹ̀ ni orírun wa. Ṣùgbọ́n nígbà tó di pé àwọn ọmọ Odùduwà tí olúkúlùkù kúrò ní Ilé Ifẹ̀, olúkúlùkù ń jẹ́ orúkọ míì. Ṣé ẹ sì mọ̀ pé Yorùbá máa ní orúkọ tó bá wuni là á jẹ́ lẹ́yìn odi. Máa fi àwọn àpẹẹrẹ kan gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Wọ́n ní Ọ̀rànmígún, ilé ńlá ló di Ọ̀ràngún ilé ìlá. Wọ́n nígbà tí Odùduwà, nígbà tí ó ń wá ọmọ ọkùnrin tí ò tètè bí, wọ́n sáà ní kó gbé ọ̀pẹ̀lẹ̀ sánlẹ̀, wọ́n sáà rí pé lẹ́yìn ọ̀rẹ́ yìí ó sáà bí ọmọkùnrin. Ni wọ́n fi á sọ pé ọ̀ràn tí wọ́n ní kò ní gún ó ti gún. Wọ́n ní wọ́n á fi ilé ńlá kan jì nílé Ifẹ̀, ló fi á di Ọ̀ràngún ilé ìlá, tó fi á di Ọ̀ràngún ilé ńlá. Ọ̀ràngún ilé ńlá ló di Ọ̀ràngún ilé ìlá. Yàtọ̀ sí yẹn rí i pé ẹ̀ka èdè Ìgbómìnà ni wọ́n sọ ní Ìlá Ọ̀ràngún àti ní àwọn ìlú mìíràn, bóyá ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ní ìpínlẹ̀ Kwara. Ohun tó sì bí Ìgbómìnà yẹn ni pé wọ́n ní àdá tí wọ́n lò lẹ́yìn ìgbà tí wọ́n kúrò ní Ifẹ̀ láti máa tọ́ wọn sọ́nà. Àdá ògbó tó mọ̀nà ló di Ìgbómìnà. Àdá ògbó tó máa ọ̀nà ló wá di Ìgbómìnà. Tí ẹ bá sì wo Ìbàdàn náà, wọ́n ní Ẹ̀bá Ọ̀dàn ni wọ́n tẹ̀dó sí, ìyẹn ló di Ìbàdàn. Tá a bá ní Abẹ́òkúta nísìnyí, bẹ́ẹ̀ pé oríṣiríṣi ìlú ló pọ̀ ní Abẹ́òkúta.
Abẹ́òkúta torí pé bí òkè Olúmọ nǹkan kan àti àwọn òkè tó wà ńbẹ̀ ni wọ́n fi di Abẹ́òkúta. Tó ní àwọn ìlú lóríṣiríṣi ló yẹ pé nípasẹ̀ ìṣẹ̀lẹ̀ bóyá nǹkan tí wọ́n bá pàdé ńbẹ̀ tàbí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ìrìn àjò wọn ni wọ́n fi yí orúkọ padà. Nípa ti Ọ̀yọ́ ẹ mọ̀ pé ìlú Ọ̀yọ́ Àbíkẹ́yìn Odùduwà ni nínú ìtàn tí wọ́n sọ bẹ́ẹ̀. Báwọn kan tún sọ pé kì í tún ṣe Àbíkẹ́yìn Odùduwà pé ó ní bó ṣe jẹ́. Ẹ tẹ̀síwájú. Ṣùgbọ́n nípa tí a gbọ́ ìtàn tí a sọ tó yẹ pé ètò gbajúgbajà jùlọ wípé ọmọ méje ni Odùduwà bí, bóyá pé àwọn kan náà sọ pé bóyá ọ̀kan bí ló bí ọmọ méje yẹn. Ṣùgbọ́n a mọ̀ pé Olówu ti ìlú Òwu wà ń bẹ̀, Alákétu ti Kétu, Olúpópó ti Pópó, Onísàbẹ́ ti Ìsàbẹ́, Ọ̀ràngún Iléèlá, Ọba Bìní àti Ọ̀rànmíyàn tí wọ́n pè ní Aláàfin ti ìlú Ọ̀yọ́. Àwọn yẹn ni a gbà pé ó jẹ́ ọmọ Odùduwà. Ó yẹ pé òmíì tún sọ pé bóyá mẹ́rìndínlógún ni ọmọ Odùduwà, ṣùgbọ́n àwọn méje yẹn ẹnu kò lórí wọn pé àwọn ni ọmọ Odùduwà. Ìyẹn fi hàn pé láti Ilé-Ifẹ̀ ni olúkúlùkù wọ́n ní ìtajèrò Ilé-Ifẹ̀ ni wọ́n ti pínyà nígbà tí wọ́n jọ jíròrò tí wọ́n sì ti pín ogún wọn tán, olúkúlùkù pínyà. Nípa ti ìbéèrè ti Ọ̀yọ́ tẹ́ béèrè, mo ti sọ ìtàn yẹn rí dáadáa wípé ọdún 1917 ní lọ Lùgáàdì ní kí a máa jẹ́ Yorùbá nítorí ètò ìṣèjọba ọ̀nà ẹ̀rọ tó gbé kalẹ̀ indirect rule láti lè jẹ́ kí ó rọrùn fún wípé tá a bá ti pera wa ní ọ̀kan kò ní sọ pé yóò mọ rán ajẹ́lẹ̀ sí Ìgbómìnà, yóò mọ rán ajẹ́lẹ̀ sí Ifẹ̀, yóò mọ rán ajẹ́lẹ̀ sí Ìbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wípé tá a bá ṣe ra wọn lọ́kan ajẹ́lẹ̀ kan ni yóò mọ ní ìgbà yẹn. Ṣé à ń pé ní àwọn àsìkò kan Ifẹ̀ wọ́n pè ní Ọ̀yọ́, wọ́n pè ní Ọ̀yọ́ Empire, yẹn ni pé ìjọba tó jẹ́ pé ó hẹ̀rẹ̀ǹtẹ̀. Àwọn ìjọba míì náà wà nígbà tí ò tó ti Ọ̀yọ́ yẹn. A ní nǹkan tí a pè ní Ọ̀yọ́ Empire ní èyí tó tóbi jù. A ní àwọn tó tún pọ̀ lé ní kingdom, àwọn bíi Ifẹ̀ kingdom, Ìgbómìnà kingdom, Ìjẹ̀bú kingdom, Ẹ̀gbá kingdom àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní. Ṣùgbọ́n ìjọba Ọ̀yọ́ ní ayé ìgbà kan kó tó di sẹ́ńtúrì kejìdínlógún, kó tó di pé Ọ̀yọ́ wó pátápátá, Ọ̀yọ́ ilé kó tó di pé ó wó pátápátá, ìjọba Ọ̀yọ́ ó fẹjú gan, ó sì hẹ̀rẹ̀ǹtẹ̀. Jẹ́ pé ó dé ilẹ̀ olómìnira Benin tí wọ́n pè ní Dàwọ̀mí tẹ́lẹ̀ yẹn, gbogbo ilẹ̀ Núpè yẹn gbogbo ẹ̀ ni wọ́n dé. Wọ́n sì ní agbára tó fi dé ilẹ̀ Haúsá gan. Jẹ́ pé Ọ̀yọ́ yẹn àti ilẹ̀ Haúsá wọ́n jọ ní àjọṣepọ̀ tí okòwò. Tó náà ìwádìí sọ wípé bóyá àwọn Haúsá tiẹ̀ ló fún Ọ̀yọ́ ní orúkọ yẹn, wípé wọ́n pè wọ́n ní Yuarib tàbí Yaroba, láti inú Yaroba yẹn. Ṣé à ń pé nípasẹ̀ ìgbésẹ̀ phonology tí a ń pè ní ìparọ́jẹ àti àrànmọ́ ló fi á di Yorùbá. Bẹ́ẹ̀ pé àwọn ọ̀jọ̀gbọ́n ọ̀mọ̀wé kan náà tún sọ pé láti inú Yorùbá, ọ̀mọ̀wé Aláràn 2007 ó ní láti ní Yorùbá ló ti di Yorùbá. Ṣùgbọ́n ohun tí àwọn onímọ̀ sọ ni pé àwọn Ọ̀yọ́ Yorùbá, àwọn Ọ̀yọ́ Yorùbá pàápàá Ọ̀yọ́ Empire ni wọ́n ń pè ní Yorùbá tẹ́lẹ̀. Lord Lugard tó jẹ́ Governor General nílẹ̀ Nàìjíríà nígbà yẹn, lẹ́yìn ìgbà tó ti so àríwá orílẹ̀-èdè àti gúúsù orílẹ̀-èdè papọ̀ ní ọdún 1914 tí wọ́n pè ní Amalgamation of 1914, láàrò pé kó lè rọrùn fún òun láti máa ṣe ìjọba ló fi á pé nígbà yẹn ìjọba Ọ̀yọ́ ó ti dàwó, Ifẹ̀ ó ti ṣubú. Ó wá jẹ́ pé Ìbàdàn tó yẹ pé ibùdó ogun ni tẹ́lẹ̀, àwọn bíi Olúyọ̀lé àti Ògúnmọ́lá wọ́n ti á sọ Ìbàdàn di alágbára. Tó náà nígbà tí àwọn ìjọba amúnisìn dé, Ìbàdàn ni a fi ṣe olúùlú. Ẹ rí i pé ẹkùn ìwọ̀ oòrùn jọ̀hún Ìbàdàn náà ni olúùlú. Ọ̀yọ́ jọ̀hún Ìbàdàn ni olúùlú. Ọ̀yọ́ òde òní, ìpínlẹ̀ Ọ̀yọ́ lóde òní, Ìbàdàn náà ni olúùlú. Tó náà Ìbàdàn náà ti wá di alágbára. Ọ̀yọ́ sì ti ṣubú, Ìbàdàn wá di alágbára. Ṣùgbọ́n nígbà tó yẹ pé kí àwọn òyìnbó tó dé, pàápàá nípa kí wọ́n ṣòwò ẹrú, kí wọ́n tó padà wá láti wá gba ìjọba mọ́ wa lọ́wọ́, tó wá di pé a wà lábẹ́ ìjọba amúnisìn, ni wọ́n ti gbọ́ nípa Ọ̀yọ́ tẹ́lẹ̀.
tó náà ni a fẹ́ sọ pé bóyá ká lè ṣe wa lọ́kàn ní ọdún 1917 ní a pe àwọn lọ́balọ́ba sí ìlú Ìbàdàn wípé kí gbogbo wa kúkú máa jẹ́ Yorùbá tí wọ́n fi ń pe Ọ̀yọ́ yẹn tẹ́lẹ̀ ìyẹn ló wà fà tí a fi di Yorùbá. Ẹ̀rí 1917 ẹ rí i pé ẹ̀yin máa jẹ́ ìrìn ìṣó tí mo fẹ́ fi kún ìwé ìròyìn ti àkọ́kọ́ ti abínibí ti Yorùbá tí wọ́n kọ́ gbé kalẹ̀ ní ọdún 1859 tí Henry Townsend dá kalẹ̀ ó tó pe àkọlé ìwé ìròyìn yẹn ni pé ìwé ìròyìn Ẹ̀gbá àti Yorùbá ìwé ìròyìn Ẹ̀gbá àti Yorùbá ìyẹn fi hàn pé Ẹ̀gbá wà lọ́tọ̀ Yorùbá tí ẹ̀ ń sọ àwọn àlàyé tẹ́lẹ̀ ń dábọ̀ ó wà lọ́tọ̀ tó sì tún túmọ̀ sí ẹ má bínú tó sì tún túmọ̀ sí pé irú Ifẹ̀ náà Ìgbómìnà wà lọ́tọ̀ Ìjẹ̀bú náà wà lọ́tọ̀ torí náà bí Ifẹ̀ náà Oǹdó wà lọ́tọ̀ Èkìtì náà wà lọ́tọ̀ ní gbogbo àkókò yẹn Ọ̀wọ̀ náà wà lọ́tọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nígbà tó ṣe pé Henry Townsend ní Abẹ́òkúta ló dé sí ìjọba Ọ̀yọ́ sì mọ ìjọba Ọ̀yọ́ dáadáa ńgbà yẹn jẹ́ pé ìjọba Ọ̀yọ́ kò tí wọ́n ní kì í tán lára ọmọ kó mọ̀ kú Dànsákì sì wà lára Ọ̀yọ́ ní àkókò yẹn ló fi pè ní ìwé ìròyìn Ẹ̀gbá àti Yorùbá ìyẹn fi hàn pé ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jẹ́ ní àkókò 1859 yẹn ṣùgbọ́n 1917 ni wọ́n ní kí gbogbo àmọ́ wa jẹ́ Yorùbá. Ó dà tá a bá ní ká wá wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ìgbà táwọn kan sì ti wá ń pìtàn sìn torí a rí àwọn kan tí wọ́n ń pìtàn tí wọ́n ní Ọ̀yọ́ gangan ni Yorùbá o kí àwọn míì mọ̀ pera wọn ní Ọ̀yọ́ ká mọ̀ pera wọn Yorùbá tí wọ́n ìbá ti ṣe Ọ̀yọ́ tó ń túmọ̀ sí pé kí lorúkọ tá a bá wa kúkú máa jẹ́. Ẹ ṣe bí àwọn pé gẹ́gẹ́ bá a ṣe sọ yìí a ní Ifẹ̀ ní orírun wa a sì ń pe Ifẹ̀ ní Òtùfẹ̀ ẹ rí i pé wọ́n tún pè ní Ifẹ̀ Òdáyé a sì sọ pé Ifẹ̀ lórírun wa ṣùgbọ́n gbogbo àti pín káàkiri nǹkan tí àdàbà tí ọ̀jọ̀gbọ́n kan dá ní 2008 ọ̀jọ̀gbọ́n Adéagbo Akínjọ́gbìn ìyẹn ni mo fẹ́ gùn lé nítorí pé àwa ọmọ Yorùbá a ní ìwà rere alọ́gbọ́n lórí ẹni tó bá sì ń hùwà rere ọmọlúàbí ènìyàn ni ó máa jẹ́ ló jẹ́ kí ọ̀jọ̀gbọ́n yẹn Adé Akínjọ́gbìn onímọ̀ nípa ìmọ̀ ìtàn ni wọ́n ti dolóògbé báyìí wọ́n á dábàá pé kákúkú máa jẹ́ ọmọlúàbí torí pé nípa ohun tí nípa Yorùbá tí wọ́n pè wá yẹn àwọn onímọ̀ kan gan sọ pé àwọn Haúsá pé wọ́n fi ń tàbùkù wa ni. pé Yorùbá wọ́n fi ń tàbùkù wa ni. bó ti ṣe pé kì í ṣe àwọn àwa ara wa gan ni a fúnra wa lórúkọ yẹn wípé kákúkú mọ̀ pé ara wa ní ọmọlúàbí tó náà èmi náà faramọ́ yẹn ẹ rí i pé ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà nígbà tí gómìnà Arẹ́gbẹ́ṣọlá wà ń bẹ̀ ṣe à ń pé ìpínlẹ̀ ọmọlúàbí bẹ́ẹ̀ ló pé wọ́n pín ìpínlẹ̀ Ọ̀ṣun ní gómìnà Arẹ́gbẹ́ṣọlá pé ṣe é sì mọ̀ pé orírun Yorùbá náà ìpínlẹ̀ Ọ̀ṣun náà ni tó náà èmi àbátèmi ó dá ni pé kákúkú máa jẹ́ ọmọlúàbí ṣe é sì mọ̀ pé orúkọ ọmọ ní romọ oríkì àti máa ro nìyẹn tá a bá ń jẹ́ ọmọlúàbí tá a mọ̀ tó máa yẹn àwa náà máa hùwà ọmọlúàbí ó jẹ́ àbátèmi fẹ́ dá lórí yìí. Ẹ ṣeun àmọ́ àwọn kan tún wá ń sọ pé kálórítà kú máa jẹ́ Òtù pé ọmọ Òtù ọmọ káàrọ̀ òjíire ìyẹn ní ẹ má bínú ìyẹn ní àwọn míì ní ẹ jẹ́ ká kú máa jẹ́ ọmọ Odùduwà. ẹ ṣe yóò dáa fún yín ṣé ẹ nípa pé ẹ rí i pé ọmọlúwàbí tèmi sọ yẹn kò lè sí àríyànjiyàn bẹ́ẹ̀ torí kò sẹ́ni tó ń jẹ́ ṣùgbọ́n tá a bá ní Òtù ẹ̀ ń pé àwọn tí wọ́n jẹ́ Ọ̀yọ́ yẹn náà bí wọ́n jẹ́ wọn ní fẹ́ faramọ́ pé nítòótọ́ Yorùbá ní odò tó bá gbàgbé orísun rẹ̀ píparun ni yóò parun ni àbí ká sọ pé yóò gbẹ a gbọ́dọ̀ gbàgbé Ifẹ̀ ṣùgbọ́n kí àríyànjiyàn má bàa wáyé nípa ti èwo ni ẹ tó sọ pé wọ́n ní ká máa jẹ́. wọ́n ní ká máa jẹ́ ọmọ Odùduwà. ṣé nípa ti ọmọ Odùduwà yẹn náà àríyànjiyàn wà ń bẹ o màá sì sọ oríṣiríṣi àwọn ìtàn tí a gbọ́ wọ́n sọ pé àwọn ẹ̀dá ti wà ní Ilé Ifẹ̀ ó yẹ pé àwọn ìtàn kan sọ pé bóyá láti ọ̀run
ní Odùduwà ti wá sáyé tí wọ́n fi pè ní àtẹ̀wọ̀nrọ̀, pé kò sí nǹkan kan láyé gbà yẹn pé kìkìdá omi ni, tó ń lo ẹyẹlé láti fi tan ilẹ̀ káàkiri pé ilẹ̀ ń fẹ̀ lórí Ilé Ifẹ̀. Ìtàn kan sọ bẹ́ẹ̀. Ìtàn mìíràn tó sọ pé láti ilẹ̀ Mẹ́kà ló ti wá tó wá tẹ̀dó sí Ilé Ifẹ̀, pé ìgbà tó sì dé Ilé Ifẹ̀ ó bá Ṣẹ̀tìlù tí wọ́n ń pè ní Àgbọnmìrègún babaláwo bá ń bẹ̀. Babaláwo yẹn òun nìkan kọ́ ni ó wà ń bẹ̀, ìyẹn fi hàn pé àwọn kan náà ti wà ń bẹ̀. Ìtàn mìíràn tó sọ pé láti ìlà oòrùn Ilé Ifẹ̀ ni ó ti wá, wípé pé ìyẹn ni wọ́n sì gbé sí pé láti ìlà oòrùn àgbáyé ló ti wá, pé láti ìlà oòrùn Ifẹ̀ ló ti wá, wọ́n pè bẹ́ẹ̀ ní Òkè Ọ̀rà, tó bẹ̀ ló ti wá sí Ilé Ifẹ̀. Pé ìgbà tí yóò sì dé Ilé Ifẹ̀ pé àwọn agbègbè 13 wọ́n ti wà ní Ilé Ifẹ̀ ńgbà yẹn, wípé tí ṣùgbọ́n kò sí ìfọwọ́sowọ́pọ̀ láàrin wọn, wípé Ọbàtálá ni olórí wọn gbà yẹn. Wọ́n sì àwọn ń fa ìjà láàrin wọn pé bóyá Ọbàtálá ni olórí tàbí bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n nígbà tí Ọbàtálá dé, àgbà tí Odùduwà débẹ̀ ó ṣàṣẹ́gun. Tí a bá wo ìtàn Mọ́rèmí Ilé Ifẹ̀, Mọ́rèmí Àjàsorò, ẹ rí i pé wọ́n sọ nípa bí àwọn Ìgbò, ẹ̀yà Ìgbò tó yẹ pé ẹbí Ọbàtálá ni wọ́n, tó yẹ pé wọ́n ń bá Ifẹ̀ jagun. A sì nínú ìtàn yẹn pé ìgbà tí wọ́n kó lẹ́rú lọ, ó ṣàdá ọgbọ́n tó yẹ pé wọ́n tú àṣírí wọn, ó sì máa fi rí wọn pé tí wọ́n bá ti tan Ògùṣọ̀ báyìí tí wọ́n fi kàn wọ́n ló jẹ́ kí wọ́n ṣẹ́gun. Nítorí náà ẹni tí ó jẹ́ ọba ilẹ̀ Ìgbò nísìn ìpínlẹ̀ Oǹdó ló wà, náà pé bóyá ọba Akínrùntàn ṣe, òun sọ pé òun ìṣe ọmọ Odùduwà, ó ní ọmọ Ọbàtálá lò. Bẹ́ẹ̀ pé ìyẹn fi hàn pé àwọn kan náà sọ pé àwọn ẹ̀sìn ọmọ Odùduwà láàrin yẹn. Mo sọ pé àríyànjiyàn ó wáyé. Àwọn Ọ̀yọ́ náà àwọn ò ní fẹ́ pera wọn ní Òwútù, bẹ́ẹ̀ pé ìtàn sọ pé orí ìrun Yorùbá o Ilé Ifẹ̀ ni àti kódà ẹni tó sọ pé òun ní jẹ́ ọmọ Odùduwà tó jẹ́ ọmọ Ọbàtálá ní orí ìfun rẹ̀ Ilé Ifẹ̀ ni. Nítorí náà lèmi fi dábàá pé bóyá ẹ̀ tí ò ní jẹ́ àríyànjiyàn ká kú mọ́ jẹ́ ọmọlúàbí. Ọmọlúàbí sì ni ìwà rere ní mẹ́mọ̀ wò, yóò ní sùúrù, yóò ní faradà, yóò máa jẹ́ olótìtọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ṣeun ọ̀mọ̀wé Adésọjí Adérẹ̀mí Fájẹyọ, ẹ ti fi ìtàn balẹ̀ báyìí pẹ̀lú àwọn ẹ̀rí tẹ́ mú jáde, ọdún tó ṣẹlẹ̀, ìgbà tó ṣẹlẹ̀, ẹni tó sọ bẹ́ẹ̀, ó fi hàn wípé akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ tó mójúlẹ́jà nípa àtàn àtèdè Yorùbá gangan nìyí. Àmọrírì yín pé à ń pè yín wá sórí ètò wa, ẹ sì ń jẹ́ wa ní gbogbo ìgbà. Ẹ ṣeun sà. Èmi náà mọ rírì yín o, nítorí pé ní àkọ́kọ́ Fásùgbà Tóbilọ́ba ó jẹ́ abẹ̀rù àgbà tí ó tẹ̀lé pẹ́. Bóyá kíkú mọ̀ pé ọ̀gán náà ni ọmọlúàbí, torí ọmọlúàbí ènìyàn ni ẹ́. A sì dúpẹ́ lọ́wọ́ ọgbọ́n inú àtòyé ikùn tọ́lọ́run fi fún ẹ láti máa gbé àwọn ètò tó mọ́gbọ́n wá, tó kọ́ni lẹ́kọ̀ọ́, kódà tí ó tún dáni lárayá, láti lè máa gbé jáde ní iléeṣẹ́ Lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa, ẹ̀yin tí ẹ̀ ń wò wá, torí pé bá ò bá nífẹ̀ẹ́ ni àìgbọ́kàn ni ẹni, bá ò bá nífẹ̀ẹ́ ni àìwòkàn ni ẹni. Ìpèdè tèmi kọ́ o, ìpèdè Fásùgbà Tóbilọ́ba ni. Ẹ ṣeun. Ẹ ṣeun olóyè ọ̀mọ̀wé Adésọjí Adérẹ̀mí Fájẹyọ, kẹ́ẹ̀pẹ́ o. Tọ́ ẹlú ló larú ẹ̀tù ló nìbọn kété ló lomi èjìká ló lẹ́wù ẹ̀yin lẹni wà wá la nìyẹn, nítorí pé ẹ̀yin lè yan wà wá lè yan yín o, béèyàn ò bá jẹ́ tẹni kì í wo ìkànnì ẹni. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí mọ̀ wọ́n pẹ́ tí wo Lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Ọgbọ́n ẹ̀kọ́ tẹ́ wá kọ́ látinú fídíò yìí, ẹ pín fáwọn ẹlòmíín o, ó wá kéré pin ẹnìkọ̀ọ̀kan, ẹ jẹ́ á pín ó kéré tán fún èèyàn 20 tàbí jù bẹ́ẹ̀. Inú wa ó sì dùn torí pé a fẹ́ ká mọ ìtàn ká sì ní ìrírí tó jinlẹ̀ nípa ìlú wa. Ẹ máa wò kẹ́ máa share fáwọn ẹlòmíín. Lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ ilé wa, ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè. Ẹ wo gbogbo alámọ̀ yẹn wípé iṣẹ́ àgbẹ̀ ṣe pàtàkì. Ní tèmi mú wá fún yín lónìí kì í ṣe bí ọ̀rọ̀ Ponzi scheme, ọ̀rọ̀ eléyìí tí ó ṣàǹfààní fún ní kálukú wa ni. Ṣé fẹ́ gbọ́ ilẹ̀ tẹ́ ń wò yín
tó lọ rẹpẹtẹ ilẹ̀ Eastern Estate tí wọ́n ti ń ṣe iṣẹ́ àgbẹ̀. Ẹ wo iṣẹ́ àgbẹ̀ yìí ó wà fún àwọn ènìyàn, ilẹ̀ yìí ti wà fún àwọn tí ẹ pé wọ́n ti sanwó. Ọ̀pọ̀ ń ralẹ̀, ọ̀pọ̀ ń rẹ̀ǹtì ẹ̀ láti fi ṣiṣẹ́ àgbẹ̀ lásìkò tá a wà yìí. Kò sì burú nítorí pé bí wọn ò tiẹ̀ sí nítòsí, owó ń wọlé fún wọn. Láṣẹ ní ká má jẹ́ kí tí yóò di sí i, kẹ́yìn náà lè jàǹfààní púpọ̀ nínú eléyìí. Eastern Estate, àwọn ilẹ̀ oko oríṣiríṣi tí wọ́n ní, àwọn ilẹ̀ oko wọn gbogbo ń ṣàǹfààní fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ti ń bá wa dòwò pọ̀. Ẹ̀yin náà láǹfààní láti dòwò pọ̀ lásìkò yìí, láti ralẹ̀ ní tàbí láti rẹ́ǹtì ẹ̀ lórí Eastern Estate. Ilẹ̀ oko wà ní Crestwood Estate tó wà ní orílẹ̀ Èkó, 2.5 million naira. Ó ní éka kan. Oakwood Estate Alápákó, ẹ wò ó, ìyẹn ní tiẹ̀ 3 million naira péré ni, ó sì rọrùn. Flourish Estate Ìkànnà Balógun, 2.5 million naira ní éka kan níbẹ̀. Ṣé wá rí ti Greenfield yẹn gangan? Greenfield Estate tó wà ní Ọbádá, 1.5 million naira, ó ní éka kan bẹ̀. Ẹ rí pé SNAD ṣe lọ́nà tó fi rọrùn fún wa, tó jẹ́ pé a lè láǹfààní láti ṣiṣẹ́ àgbẹ̀, owó gidi á wọlé sí wa lọ́wọ́. Kódà bá àbá sí nítòsí, a lè ṣe é pé kí wọ́n máa bá wa bójútó. Bẹ́ẹ̀ bá sì láǹfààní àti bójútó fúnra yín déédéé, tó sì jẹ́ pé owó tí ò ga ni lára ò ní wọ́n gbé sílẹ̀ fún àǹfààní gbogbo wa láti lè fi ṣe é, kò ní wọ́n jù fún yín, á sì jọ jàǹfààní. Àsìkò òjò tọ̀tẹ̀ yìí ẹ jẹ́ ṣàmúlò rẹ̀ o, àsìkò gan rèé tó yẹ ká jẹ̀fà. Ẹ jẹ́ ká pín ìkan nínú àwọn tí ẹ pé wọ́n ti nílẹ̀ síbí láti fi dáko àgbàdo àti ẹ̀gẹ́, iná sì láǹfààní láti ṣe nípa pé ẹ lè rẹ́ǹtì ilẹ̀. Ẹ jẹ́ kí n pe ọ̀kan nínú àwọn tí bàbá ẹ jọ ẹ wá sà. Àwọn báyìí wọ́n ti wà lára àwọn tí wọ́n ti jàǹfààní sí orí ọ̀fẹ́ tí SNAD Estate ń gbé kalẹ̀ yìí pé kówó lè máa tún wọlé bẹ́ẹ̀ sí tòsí gan. Ó ní àwọn ìlànà tí wọ́n tọ̀ tẹ́jọ tọ̀ tó sì máa mú owó wọlé fún yín bí tẹ́ ẹ bá wà. Ẹ ṣé, ẹ káàbọ̀, ẹ ṣeun. Màá fẹ́ kí ẹ jẹ́ àwọn tó nílẹ̀ síbẹ̀. Bẹ́ẹ̀ni. Bí how many acres lẹ́yìn ní gan? 5 acres ní àkànní ká sáfi dá yín wò náà ká mọ ṣùgbọ́n bó bá ṣe rí. Báwo ló ṣe rí? Ǹjọ́ nira kẹ́ tó dórí ilẹ̀ yìí, kẹ́ tó mọ ibi tílẹ̀ yín wà ńgbà tẹ́ sanwó? Rárá o, tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni a máa ń rò pé báyá wọ́n máa gbà wá ní. Ẹ lè súnmọ́ bí kí ṣùgbọ́n eléyìí lásìkò lórí lónìí a rí pé kì í ṣe pé wọ́n ń gbà wá. Mo ti kọ́kọ́ wá bí lákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n ṣe first plan. Èmi máa ń fẹ́ rí àwọn nǹkan tí mo bá náwó lé lórí pé Yorùbá lè supervise tó náwó sí owó ẹ̀ máa wọgbọ́ àtúwò. Ṣùgbọ́n nígbà mo dé bí lákọ̀ọ́kọ́ yẹn mo ní bọ́wọ́ ayọ̀ mi lówó ìtọ́ mi. Bàtà tó wá pè wá lánàá sìn pé ní wọ́n ti ṣe second plan káwá wo gbogbo nìkan ni ó kù o àti fẹ́fẹ́ o. Àní kí a tó wá lọ fi rí èmi ń bí. Àwọn yòókù mi náà fẹ́ wá torí mi náà ní èèyàn méjì mi wà. Éka méjì ní tiwọn. Méjì tí wọ́n kà máa lẹ́yìn rántí fẹ́ ṣe ebúgbà pákí àti àgbàdo lèmi kí kán bá mi gbìn. Bóyá mo dáhùn béèrè éka 5 ó ní tí ń bì ní báyìí. Kẹ́sì bá yín gbin pákí àti àgbàdo. Ṣé gbọ́ bẹ́yìn àǹfààní lélẹ́yìn náà fẹ́yìn náà eléyìí yàtọ̀ sí ti. Wọ́n dẹ̀ ṣàlàyé fún wa, wọ́n ní kò sí ìdààmú Fúlàní ní báyìí. Wọ́n tó Fúlàní oko nǹkan bẹ́yẹn ẹgbẹ́ náà ni. Àwọn kan náà gan tiẹ̀ sanwó ó jẹ́ pé wọ́n ti wá ń wá bí ó tó bẹ̀ ẹ̀kẹta nílé tí ìbá màálù àti Fúlàní pàdé ní lágbàgbé báyìí ní tó ń fèmí lọ́kàn balẹ̀ wípé torí àwọn ọ̀rẹ́ mi kan dákó bì kan wọ́n ṣe náwó sórí ilẹ̀ yẹn tó ọ̀sán kan òru kan ní Fúlàní da ẹran wọbẹ̀ láti pè gbogbo oko wọn. Ìyẹn jẹ́ kí àyà wọn máa já lákọ̀ọ́kọ́ ṣùgbọ́n ní báyìí ó dàbọ̀ ni pé ẹ fẹ́ sòótọ́. Pé ẹ ti ṣe ìwádìí àbí ẹ ti ṣe ìwádìí ẹ ti wá rí pé owó tí ẹ máa da owó sí owó wọn ní Nàìjíríà báyìí. Ẹ ṣé púpọ̀ o, amọ̀rírì yìí. Ṣé tún mú yàn wá sí? Pẹ̀lú ògo Ọlọ́run. Ṣẹ́yìn náà sì tún rà sí? A máa ṣe sí kí là ń ṣe àti rìtáyà kó mi iṣẹ́ ìjọba. Oko ká máa
àwọn nǹkan bábà náà tó lè máa ṣe kó tó di pé àgbò pátápátá ní lè ṣe nǹkan kan mọ́. ẹ ṣe Ọlọ́run á ràn yín lọ́wọ́ iléeṣẹ́ yóò máa ròkè o. àmì ẹ ṣe wo tán ẹ̀yin yẹn wá bó ṣe jẹ́ nìyẹn fantastic èyí náà ti wá lálẹ́ ibi tó yà àwọn ilẹ̀ wá wà ilé tẹ̀sí fẹ́ rent náà ó wà ńlẹ̀ tẹ̀ máa rent tó máa jẹ́ kó rọrùn tẹ́sí máa mú wọlé tẹ́sí máa lówó sí ẹ ṣe púpọ̀. Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. Isnad Limited you are too much o. ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. Isnad lóní industrial land ó ń bẹ níbí bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate àbò fẹ́ nímọ̀ nípa bó ti ṣe ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́ ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní torí agbóhùnjẹjọba tójó lóòótọ́ torí náà let's build future through real estate. jẹ́ngbọ́ Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi tó jójúlówó. Isnad Limited you are too much o. ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀ tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán tó bá dé jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bembeyeke TV. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó. ẹ wo ó ní lèmi náà máa ń wò ó ṣẹ́rí tí n bá ti ń wò mo máa ń gbàgbé ìrònú mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí á mo sùn tàbí á mo dúró. tẹ́yin náà bá ti ń wò ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀ ẹ máa ṣe kí ni ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ́dẹ̀ máa wò ó. God bless you. Bembeyeke TV.